aṣíwájú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ẹ tó kú déédéé wòye o ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ̀yin ọmọ kóòtù oòjíire mo kí yín ẹ tó kú jọ́ méjì jọ́ mẹ́ta tí mo bá wá lónìí kò láriwo lọ ṣùgbọ́n baba ńlá prediction ni àwọn èèyàn tó bá ti ń bá mi bọ̀ láti lẹ̀ wọ́n mọ̀ pé so many things ni mo ti sọ tó padà ṣẹlẹ̀ so many things ni mo ti sọ àwọn ìkìlọ̀ kan wà tí mo ṣe sẹ́yìn pé tá bá ṣe báyìí báyìí ní orí o mo lè ka mẹ́ta mẹ́rin tó dẹ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi yìí ṣe wòlíì Ọlọ́run kọ́ ló dẹ̀ pè mí tó sọ fún mi létí ọ̀dọ̀ Ọlọ́run ló ní ọkàn mi tí mo fi rò ó ṣùgbọ́n Ọlọ́run kọ́ ló sọ fún mi tí n bá ń parọ́ fún yín lókù mo rò ó ní pé tí nǹkan ìbá rí báyìí ṣé kò lè rí báyìí ẹ̀yin ọmọ Yorùbá ewu ń bẹ lóko lóńgẹ́ o lóńgẹ́ gangan fúnra rẹ̀ báyìí ewu ni ẹ dákun kí la tún fẹ́ ná lórílẹ̀‐èdè Nàìjíríà kò yé mi pírẹsidẹ́ǹtì orílẹ̀‐èdè yìí ọmọ Yorùbá ni custom general ọmọ Yorùbá ni chief of staff to the federal government ọmọ Yorùbá ni governor central bank ọmọ Yorùbá ni tá a kàn sọ díẹ̀ inspector general of police ọmọ Yorùbá ni just to mention but few. Ìyípadà wo ló mú bá wa nílẹ̀ Yorùbá lénìí? Ẹ dákun èmi lè má lè ronú débẹ̀ bólóṣèlú náà ló bá gbọ́ bó bá jẹ́ àwa mẹ̀kúnnù yìí náà la gbọ́ ẹni tó bá ní contrary opinion sí tèmi kó dákun kó sọ ẹ kúkú mọ lóye tí mo jẹ́ tẹ́ ẹ bá sọ tí n bá wà convince máa tún padà wá sọ̀rọ̀ lórí ẹ̀ mi ì mọ àǹfààní tó tí ì ṣe wá báyìí o àǹfààní tó ṣe wá kò tí ì yé mi because tá a bá rò dáadáa tá a rò tá a tún rò a mọ̀ wípé ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà ó ṣókùnkùn gan àdẹ̀tí mọ ọmọ tí ó padà bí téèyàn bá lóyún tó yín wà ná in fact dókítà máa ń pò mí lóbìnrin tí ó jọkùnrin mo ti rí oyún tí dókítà mọ̀ pé ìbejì ní látìgbà tán ti ń tírìtì olóyún tó dẹ̀ padà fi bíbejì àti rí oyún tí wọ́n bí ọmọ láàárọ̀
tán dẹ̀ ti believe pé àwọn àti kí èkó òun mọ́ tó dẹ̀ di ọwọ́ ọ̀sán tí inú tó bẹ̀rẹ̀ sí ní irun ọmọbìnrin láfíà tán ti discharge mọ́ ọ̀rọ̀ lẹ̀ tẹ́ tó dá padà wá hospital tó wá padà bí ọmọ kejì kò sí ní tá àti ìrírí àìrú eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni ṣùgbọ́n ó ń wọ́ọ̀sì sí ni tá a bá sọ pé àwa náà la wà lórí ìjọba ẹ dákun influence pé àwa la wà lórí ìjọba àwa la wà ní gbogbo òpó kànrin ẹ dákun ẹ tọ́ka sáǹfààní ẹyọ kan tàbí méjì tá a ti fi rí kàkà bẹ́ẹ̀ àwọn tá a lò nílẹ̀ Yorùbá láti fi held àwọn position yẹn mọ̀lẹ́bí wọn ẹbí ará ọ̀rẹ́ wọn nìkan ni wọ́n ràn lọ́wọ́ àti ẹ̀ wá sọ wípé èmi ò tiẹ̀ sínú àwọn tó ń pariwo pé ràn wá lọ́wọ́ lórí àtijẹ torí mo mọ̀ pé ẹ̀ ní í ṣe àkàntara wa jẹ ni bẹ́ẹ̀ bá wà tiẹ̀ wá ràn wá lọ́wọ́ lórí pé bá ṣe jẹ bá ṣe mu ẹ dákun nǹkan ọ̀tọ̀ wo ló ti padà wọlé láti gbé ọdún méjì tí gbogbo ọmọ Yorùbá ti occupy position tá a occupy yìí àwa dẹ̀ ń pariwo ẹ dákun ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá sẹ́yìn ìgbà kan ti ẹ̀wà tó jẹ́ wípé ọwọ́ àwọn pààyàn yẹn ó le gan àtàwọn Fúlàní tí wọ́n jiyàn gbé yẹn tó le gan ó tó kọ́kọ́ dẹ̀ díẹ̀ kó tó di pé Buhari parí ìjọba ilẹ̀ Yorùbá tí wọ́n kì í ti ń gbé èèyàn tààrà ẹ wo iye èèyàn tí wọ́n ti gbé nílẹ̀ Yorùbá láti bí ọdún méjì yẹn àwa aládẹ̀ wà lórí ìjọba gbogbo pòsíṣàn ayé gbogbo pòsíṣàn tó ní kìmí jù àwa la wà mẹ́. àwa la wà mẹ́ àwa di ẹni tó wà nídìí òro tí ò rí òro jẹ mo ń rò wípé okay ẹjá sọ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu decide pé òun máa ṣe ẹlẹ́kejì ká tó wá nítorí pé wọ́n fẹ́ ṣe ẹlẹ́kejì náà ní ó jẹ́ kí wọ́n lè sọ̀rọ̀ ní ó jẹ́ kí wọ́n lè ṣàtúnṣe lórí nǹkan tí ó yẹ ní títúnṣe ẹ wo àwọn èèyàn tí wọ́n pa ní Adó àbí ní Edo State yẹn bó tilẹ̀ jẹ́ pé inú mi ò dùn sí torí inú mi ò dùn sí kí wọ́n ká máa fọwọ́ ara wa pààyàn ìran Yorùbá ò kì í pààyàn ìran Yorùbá ò ń pààyàn tí ìbáṣepọ̀ bá lè dójú àmì tó bá di pé okay self defence ọmọ ìbọn lọ́wọ́ èmi náà gbọ́n lọ́wọ́ tẹ̀yìn tó bá kọ́kọ́ yá ó lè yẹn mọ́mọ́ Yorùbá kọ́ máa mú kóun sì yí tiẹ̀ kó mọ́ ọ lọ́wọ́ kan self defence ní gbogbo yẹn Yorùbá yẹn pààyàn ẹ wo bí àwọn Fúlàní ṣe ń hàn wá ní mọ̀ tó Aṣíwájú ẹ má fi àníyàn yín dá ọ̀la èmi tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ tí mò ń bá gbogbo ayé sọ̀rọ̀ tí n bá dọ̀la kí lè ṣe fọlọ́run ta ló fẹ́ bọ́lọ́run wíjọ́ ẹ dákun ta ni ó bọ́ lọ́run wíjọ́ òkè kátẹ̀ wá ní òkè gbogbo wa tá a wà ní orílẹ̀-èdè ní gbogbo orílẹ̀-èdè àgbáyé ká ní a sọ pé a ní kírun mọ́ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ́sẹ̀ ká ní gbogbo wa lórí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé là kírun mọ́sẹ̀ a lọ chọ́ọ̀chì mọ́ a ka báìbù mọ́ a ka kùránì mọ́ ẹ dákun ṣé Ọlọ́run ò ní mímọ́ ni àbí yóò gbó ìta àsọ yẹn yóò gbójú lọ́wọ́ wa àbí yóò gbójú lọ́wọ́ Ọlọ́run àbí yóò mú jábọ́lẹ̀ láti ibi tó wà bàbá ń kírun tá a bá ń gbàdúrà tá a ń lọ ṣọ́ọ̀ṣì tá a ń gbàdúrà ara wa lásán là ń ṣe fún
kò sí nǹkan kan tó kan lọ́hùn, ara wa là ń ṣe é fún, torí gbígbà àdúrà wa yẹn kò fi nǹkan kan kún oore tọ́lọ́run ní, kò dín oore tọ́lọ́run ní kù, àìmọ́gbà wa kò dín kò so gbogbo tá à ń ṣe ní dáadáa à ń ṣe fúnra wa, à ṣe fọ́lọ́run. Kí ká lè jára kún dáadáa ní ṣíṣe lọ́lọ́run fi sọ jẹ́ ká mọ̀ pé ọjọ́ ìdájọ́ wà. Ìwọ tí ìwà dáadáa rẹ tí ọba kójú òṣùwọ̀n ó jẹ ìyà, ká lè bá ṣe dáadáa lọ́rùn ní ṣe bẹ́ẹ̀. Now, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, èmi tí mò ń sọ̀rọ̀ tàbí ẹ̀yin, ta ló mẹni tí ó dọ̀la nínú wa? Ẹ má fàníyàn dọ́là. Àsìkò tẹ́ ẹ lè ṣe kinní yìí rèé. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tí ìlú yìí ò bá dá dúró, kí kálukú ó dá dúró lọ́tọ̀ọ̀tọ̀, pàápàá jùlọ ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tó ga jù nínú orílẹ̀-èdè, torí èdè tá à ń sọ ní Nàìjíríà ó lé 500. Ṣùgbọ́n tí mò ń wá ń sọ ni pé Nàìjíríà, the 3 major languages ta ní, tí kálukú tá a bá demarcate kálukú, Ọlọ́run ló mọ̀ tá a fi kún o, Ọlọ́run ló mọ̀ tá a fi kún o. Àwọn ọmọ Yorùbá wá di ọmọ aládé, wọ́n wá di ẹni tí wọ́n ń pa àyà, wọ́n wá di ẹni tí wọ́n ń jí gbé, wọ́n di ẹni tí àwọn Fúlàní ń lọ réèpù, Fúlàní ó réèpù ìyàwó lójú ọkọ, wọ́n á réèpù ọmọ lójú bàbá àtìyá ẹ̀. Ẹ dákun, ọdún wo ni kinní yẹn ó tó san ní ọpọlọ àwọn tí nǹkan yẹn ṣẹlẹ̀ lójú wọn? Ọdún wo ni nǹkan yẹn máa tó san? Síbẹ̀síbẹ̀ náà, àtúmọ̀lọ́ràn. Èrè 2027 là ń sá. Ọlọ́run ní ṣe wá ní ẹ̀mí tí ò ní dọ̀la tó ń dá oṣù 6. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, mi ò rókú sí yín, torí èèyàn máa ń gbójú lé igi gbígbẹ tó jẹ́ pé tútù ni ó máa wó. Mi ò rókú sí yín rárá, tọ́rọ àwọn kan ò tulẹ̀ nígbàgbọ́ pé ẹ̀mí yín lè gùn débi kẹ́ẹ̀tì ẹ̀ contest election tẹ́ win ni. Agbára yín kọ́ o, ó wu Ọlọ́run ni o, kò sí nǹkan kan tí ẹnìkankan lè ṣe sí. Ó wu Ọlọ́run lórí bẹ́ẹ̀. Tí ò bá wu Ọlọ́run, kò sí nǹkan kan tẹ́nìkankan lè ṣe. Wàláhì kò sí nǹkan kan tẹ́nìkankan lè ṣe. Now, ohun tí mo wá ń sọ̀rọ̀ lọ báyìí, ẹ já sọ wípé ẹ ń fọkàn sí pé ẹ contest 2027, pé gbogbo tó yẹ kẹ́ ẹ ṣe é sìn kẹ́ ẹ ń push 2027. Ẹ kì í sọ Ọlọ́run, àwa náà kì í sọ Ọlọ́run, àwa tá à ń tẹ̀lé yín gan kì í sọ Ọlọ́run. Kí ló sọ fún yín wípé ẹ̀yin lẹ́ẹ̀tàn wọlé 2027? Kí ló sọ? Kí ni certainty ibẹ̀? Torí ilé ayé yìí la wà nígbà tí gbogbo àwọn pastor ń predict pé ẹ tí ẹ lè win ní primary APC, tọ́lọ́ sì dá gbogbo wọn lẹ́bi, tọ́lọ́ ń dojú ti gbogbo wọn. Ẹ tó win ní primary tán, ilé ayé yìí náà la wà táwọn pastor jàǹkàn àwọn àfáà ńláńlá tí wọ́n ti ń sọ fún wa wípé ẹ lè jà ààrẹ. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ mọ̀ tí ààrẹ òun lẹ́mọ̀ ti dà tán yìí, ntẹ́ ẹlẹ́dà lẹ́mọ̀ ti dà yìí. Bẹ́ẹ̀ bá ń ṣe 2027, ìyẹn ò sọ yín di nǹkan míì tó ju ààrẹ lọ. Ààrẹ yìí náà là á pè yín. Ẹ ṣe kúkú bá wa rọ́jú, kẹ́ ẹ bá wa mú un tí èmi mọ̀, ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè bá mọ̀, ṣùgbọ́n èmi mọ̀ wípé kì í ṣe nǹkan tẹ́yìn nìkan lè dákú gidi mọ́lẹ̀. Ṣùgbọ́n opportunity tẹ́ ẹ ní, ẹ lè fi achieve pé okay, ó tiẹ̀ wá wọ́ọ̀sì pátápátá o. Àwọn ará àtẹ̀lé àdáwà pé ó ti gbé owó jó fún náà, ó gbé owó jó fún náà. a ti ń fọ eré rẹ̀ polongo rẹ̀ kó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀ báyọ̀ ó ti dé o.
àti fẹ́ máa ṣàfihàn rẹ̀ lórí ìkànnì o Ṣòkòtì TV. Eré oníṣe ta pàkọ́lé ẹ̀ ní eléwéjèwé. Ẹ wá wo bí wọ́n ṣe kóra wọn jọ tó ń tọ́ra wọn tó ń lọ́pọlọ fúnra wọn. Eléwéjèwé la ó jọ máa wò lórí ìkànnì o Ṣòkòtì TV. Kọ́mẹ́dì ni ó kọjá bẹ́ẹ̀. By popular demand. Eré oníṣe ta pàkọ́lé ẹ̀ ní eléwéjèwé. Jàmbátà fún jàmbára. Ó ti yá báyìí tá ó máa tẹ́ pẹpẹ rẹ̀ tẹ́ ó máa rí wò káàkiri àgbáyé lórí ìkànnì yìí. Ṣòkòtì TV YouTube channel. Eléwéjèwé bí wọ́n ṣe ń gbéra wọn rìn gbéra wọn wọṣẹ́ mugun. Ọpọlọ bí wọ́n ṣe ń gbára wọn. Àwọn ọlọ́gbọ́n tó ń kóra wọn jọ tó ń fi ṣàpá jẹun omi toru ẹni wọn nù gbẹ̀yìn. Tíṣẹ́ bá lọ já. Ìjà àjàkú akátá ló máa gbẹ̀yìn eré ṣùgbọ́n. Eléwéjèwé ni o. Sunday April 6 ọdún yìí ló ti ń trẹ́ndì lórí YouTube Ṣòkòtì TV. Kájọ máa wò kẹ́kọ̀ọ́ kọ́gbẹ́rẹ́ ní àríntàkìtì. Eléwéjèwé àwòtúnwò ní ẹgbà bẹ́ẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ lo opportunity tẹ ẹ ní lọ́wọ́ lénìí. Ẹ má gbọ́kànlé tọ́la. Ọlọ́run nìkan ló mọ ẹni tí ó dọ̀la nínú gbogbo wa àtàwa àtẹ̀yìn. Ọlọ́run ló mọ ẹni tí ó dọ̀la. Àbí ta ló rẹ́ni dífá fóun pòun ní kú mọ́nú gbogbo àwa tá a wà ní gbogbo àgbáyé? Kò sí. Ẹni tí ò tó wa ti kú, ẹni tó tó wa ti lọ, ẹni tó jù wa lọ ti lọ. Ọ̀pọ̀lọpọ̀ nù wa láti bímọ tó kú rí. So kí ni ó tún strange? Èmi mọ̀ pé kì í ṣe nǹkan tágbára ẹ̀yin nìkan ká láti ṣe. Ṣùgbọ́n bàbá, gbogbo power lẹ ní sìn láti maneuver fún àwọn èèyàn tí ó support ẹ̀ tá a fi ní majority lórí ẹ̀. Àkọ́kọ́, gbogbo ẹnu ni mo fi sọ wípé gbogbo ẹni tó wà nílẹ̀ Yorùbá pátápátá ní rep àti senate ni wọ́n á support yẹn. Gbogbo ẹni tó wà nílẹ̀ Igbo pátápátá ní east, south east, gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ pátápátá ni wọ́n support kẹ́ẹ̀kan kànfàsì bí ẹ ṣe rí mélòó kan lókè ọ̀yà nìkan ló kù. Ẹ sì lè ṣe yẹn. Ẹni tó fẹ́ ṣe third time gan Ọbásanjọ́ gan tó fẹ́ ṣe third time ó bribe wé ẹ̀ Ọlọ́run fún sí ni. Ọlọ́run dẹ̀ ti rí pé nǹkan tí ò dáa ló fẹ́ ṣe, nǹkan tó dáa lẹ́yìn fẹ́ ṣe yìí. Tẹ́ bá fẹ́ gba àwọn mọ̀lẹ́bí yín kúrò lọ́wọ́ ikú òjijì tá à ń kú yìí. Ọlọ́run ò lè rí bí nǹkan tí ò dáa. Àwọn wá ń pariwo náà. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ó dàbí ẹni pé ẹ gbọ́ nǹkan tá à ń sọ. Àwọn wá tọrọ owó. Àwọn ò tọrọ owó. Torí àtijẹ àti mu wa Ọlọ́run ò jẹ́ ó dí. Àwọn aláàánú sì ń ṣàánú àwa. Àwọn aláàánú bí n tà ń ṣe ọba tiẹ̀ tí yóò tó wá jẹ. Àwọn èèyàn ń ṣàánú wa, oúnjẹ kó tó wá jẹ. Oúnjẹ káwa náà tún lè máa fún àwọn ẹlòmíì jẹ. So àtọrọ owó lọ́wọ́ yín. The only thing tá à ń tọrọ lọ́wọ́ yín ni pé báwo ni ilẹ̀ Yorùbá ó ṣe di ilẹ̀ olómìnira. Tí ilẹ̀ Yorùbá bá di ilẹ̀ olómìnira, gbogbo ayé ló mọ̀ wípé ká ní lónìí ní ilẹ̀ Yorùbá di ilẹ̀ olómìnira. Wàláì láti ọ̀la lọ ẹ̀ ní gbọ́ pẹ́ Fúlàní kan wọ́n. Torí wípé òfin làwa ń tẹ̀lé, òfin là ń rò ó. Tí ó bá jẹ́ òfin kò ní sí nǹkan tí jẹ́ Fúlàní nílẹ̀ Yorùbá má ti sìn lọ́wọ́lọ́wọ́ bá ṣe sọ̀rọ̀ yìí o. Ṣùgbọ́n òfin ká anybody lọ́wọ́ kò. Bọ́ àwọn kírímìnà yẹn òfin tó ká wa lọ́wọ́ kò ká wọn lọ́wọ́ kò. Àwọn ń gbébọn wá sínú ìlú wa níbi táwa ọmọ ìlú gan ò ti gbọ́dọ̀ gbébọn. Níbi táwa ọmọ ìlú gan ò ti gbọ́dọ̀ gbébọn. Ẹ wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ńjọ́ sí tí wọ́n pa àwọn kan yẹn tí mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Bàbá, ẹ wò bí ọ̀rọ̀ yẹn ṣe da ilẹ̀ rú jùgbùjùgbùjùgbùjùgbù. Last year ọba mẹ́rin wọ́n pa nílẹ̀ Yorùbá. Odidi ọba mẹ́rin. Nàìjíríà ò jóná o. Àwọn wèrè míì tẹ́ ń jáde níbòmíì sí wọn ò jáde o. Wọn bá wa kẹ́dùn, wọn sympathize pẹ̀lú wa o.
lẹ́nu ìgbà yẹn náà sísìn ẹ wo iye èèyàn tán ti gbé, ẹ wo iye àwọn èèyàn tán ti gbé. ìfẹ́ sọ pé ẹ tán wo iye èèyàn tí ẹ tán máa wo iye èèyàn tí wọ́n ó gbé, torí mò ń bẹ lọ́hùn kọ́ lọ́hùn má jẹ́ wọ́n rí wa gbé mọ́. torí nǹkan kàn nídìí ẹ̀ ò dáa. ẹni tó bá sì bọ́ lọ́wọ́ wọn, bóyá wọ́n rí ransom san, tipátipá ni wọ́n tún fi lè jẹ́ èèyàn mọ́, because kíní yẹn ó sink sínú ọpọlọ, yóò sink sínú mind wọn lórí bọ́n ṣe ẹ wò láìpẹ́ láì jìnnà mo ń lọ interview àwọn èèyàn kan tí orí wọn làwọn tí wọ́n jí gbé tí Ọlọ́run dẹ̀ jẹ́ wọ́n bọ́, kódà odidi ọba wà ń bẹ̀. mo ń lọ sí Èkìtì lọ interview wọn, ẹ máa retí yẹn. tó n tí mò ń try láti sọ ni wípé kíní yẹn ti di ọ̀ràn sí wa lọ́rùn. ṣé bí àìgbélé ẹni ká fọrùn rọ ni mo gbọ́ tí Yorùbá ń wí. ṣé ilé tiwa là ń gbé wọ́n ti ẹ̀ ń gé orí kúrò lọ́rùn tiwa báyìí ni, kì í ṣe pé à ń fọrùn rọ nìkan. ṣé bí tẹ́yìn bá fọrùn rọ èèyàn lè lọ hospital kọrùn ó tò, bọ̀ wọ́n ń gé orí, à ń gbélé wa wọ́n ń gé wa lórí nínú ilé wa. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ibi tẹ́ ẹ fẹ́ dà lẹ ti dà yìí, ibi tẹ́ ẹ lẹ́ẹ̀dẹ́ lẹ ti dé yìí. ẹ ṣe nǹkan tẹ́ ẹ fi ní tí orúkọ yín ò fi ní parun lẹ̀ Yorùbá, torúkọ ìdílé yín ó máa lọ títí láéláé gẹ́gẹ́ bí ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olóṣèlú Awólọ́wọ̀ yìí náà lẹ́ẹ̀ fi campaign kẹ́ tó dórí ibi tẹ́ lọ. kò sí ní tó sọ pé wọ́n lè forúkọ tí yín náà campaign bẹ́ẹ̀. ẹni tó bá gba òmìnira fún ilẹ̀ Yorùbá àtìrandíran rẹ̀ àfijọ́ tílé ọba mọ́ ni ọmọ Yorùbá ò ní máa ṣàdúrà fún àtìrandíran yẹn. ok ẹ jẹ́ ká wá sọ pé nítorí pé ẹ wà l'Ábùjá bóyá ọ̀wọ́n tí wọ́n ń jẹ́ kẹ́ ẹ rí kò jẹ́ kẹ́ ẹ mọ ìmọ̀ tí àwọn ọmọ Fúlàní hàn wá lọ́wọ́lọ́wọ́ báyìí, bóyá kìnìún yẹn dì yín lójú, wọn ò jẹ́ ríran rí ní tí ń ṣẹlẹ̀ sáwọn ọmọ ìyá yín lọ́wọ́lọ́wọ́ báyìí, bọ́n ṣe ń jí wa gbé, bọ́n sì tó ṣe ń yà wá oko wa, bọ́n tó ṣe ń kó àwọn èèyàn tí wọ́n ń jí àwọn èèyàn tán tó ń fi owó ńláńlá gbà wọ́n padà. Bóyá kò yé yín, tí ò bá wá yé yín, ẹ jẹ́ kí n fi ọmọ ìyá wọn kan, ọmọ ìyá Fúlàní gidi hàn ògbólógbò Fúlàní, kẹ́ wá gbọ́n tó sọ. ẹ farabalẹ̀, ẹ dákun torí Ọlọ́run, ẹ listen kẹ́ gbọ́. And most of them are in their 17, 18, 19, early 20s and early 30s. Very brutal. They rape women. They burn down houses. They attack churches, attack mosques, attack commuters, extort money from farmers. Farmers have to pay fines and taxes to go to farms. Their activities has destroyed agriculture in northern part of Nigeria. Their activities have destroyed cattle rearing in northern Nigeria. Their activities has destroyed education in northern Nigeria. Many schools are closed. You have a duty, a responsibility as educated Fulanis, of which we are, to reach out to your people that crime does not pay. 10 to 15 years of banditry has not produced one billionaire among the bandits. Can't waste the way. It has destroyed the life of Fulani. It has even destroyed the image and reputation of Fulani people. Because every Fulani that is seen now is being seen to be a bandit. They are Fulani doctors. They are Fulani lawyers. They are Fulani engineers. They are Fulani architects. They are Fulani professors all over Nigeria. They are Fulani businessmen. But criminality of these bandits that are mostly Fulani has destroyed the name, the image, the reputation of every Fulani man. How does that help us? How? Don't take lightly your mission.
Your mission is very important. It's important for the peace, for the unity, for the progress and security of Nigeria. Northern part of Nigeria used to be one of the most peaceful parts of this country here. But you know what? If you see your face now, someone will think you're a bandit. Looking at you now, someone will think you're a bandit. Just because your ethnic group are involved with it. So I will use this opportunity to assure you of my own full support. You should go to every nook and cranny, meet your people, tell them that we don't want banditry in northern Nigeria. We don't want kidnapping in northern Nigeria. We don't want the activities that has been destroying our image, our reputation as the people in northern Nigeria. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ́gbọ̀n gbogbo yín lẹ mọ̀ ẹni tí wọ́n ń pè ní Shehu Sani. Shehu Sani nìyẹn. Àwọn alágbára ni wọ́n yọ ní setting. Federal House of Assembly wà tẹ́lẹ̀. Àwọn alágbára former governor Kaduna State El-Rufai. Àwọn náà wọ́n lo agbára wọn gẹ́gẹ́ bí gómìnà tí ò fi rí tíkẹ́ẹ̀tì gbà lẹ́lẹ́kejì tí ó fi wọlé. Kí ló fà á? Àwọn eléyìí lè sọ òtítọ́ jù. Wọ́n ti máa ń sọ òtítọ́ púpọ̀ jù. Ṣùgbọ́n n tó ń bẹ̀ mí lẹ́rù lọ́dọ̀ àwa Yorùbá ni pé ẹ dákun torí Ọlọ́run. Ẹni tó ń sọ̀rọ̀ yìí gbogbo ohun tó wá ń sọ pé àwọn tó ń sọ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ pé àwọn èèyàn àwọn ń ṣe yẹn. Ǹjọ́ dákọ pé wọ́n ṣe ńlẹ̀ Yíbò? Ǹjọ́ dákọ pé wọ́n ṣe ńlẹ̀ Yorùbá? Kí ló dé tó jẹ́ pé tiwọn nìkan ló ń sọ? Kò sọ ń sọ pé gbogbo Nàìjíríà náà fi ń dàrú. Kò sọ ń sọ pé gbogbo Nàìjíríà náà fi ń pààyàn. Ọ̀rọ̀ northern state ló ń sọ. Ẹ wà ní èmi I'm a tribalistic person. Tí n bá wà tribalistic problem gbèsè ayé ẹni. Tí wọ́n bá tó bá ti pé ó fẹ́ forí sọlẹ̀ nítorí pé èmi wà tribalistic nítorí pé mò ń gbìjà ara mi. Mi fẹ́ ká burú ṣẹlẹ̀ síra mi. Èyí tó ti ń ṣẹlẹ̀ mo fẹ́ kó dópin. Tẹ́ bá ní mo wà tribalistic kò ní mínì. Torí wọ́n kó ságẹ̀ fún mi ò ní fún mi ní oúnjẹ láàárọ̀ ọ̀la. So kí wọ́n tiẹ̀. Now ẹ dákun bóyá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò tiẹ̀ wá gbọ́ lẹ́nu Yorùbá tí gbogbo àwa Yorùbá sọ ìwọ̀n òjò dé tí wọn. Èyí tí ọmọ Fúlàní gangan àwọn ọmọ ọkọ Fúlàní gangan ní Shehu Sani. Ṣé lè tó sọ yìí? Ṣèjọba orílẹ̀-èdè yìí ò tún wá gbọ́ náà ni? Ṣé wọn ò rí wípé ó ń bẹ̀bẹ̀ pé kí nǹkan tó ń wáyé ó má wáyé mọ́ ni ó ń bá àwọn mọ̀lẹ́bí ẹ̀ sọ̀rọ̀? So tẹ́mi bá wá sọ wípé ẹyọ mọ̀lẹ́bí tèmi kúrò níbi ikú àjọkú yìí ikú kíkú yìí, ṣé mo ti jayọ̀ pajù ni? Àbí mo fẹ́ dìtẹ̀ àgbàjọba ni? Ṣé mi fẹ́ dìtẹ̀ àgbàjọba ni? Ṣé mi làwọn tó kó ìbọn tí wọ́n fẹ́ lọ sí rédíò house ní Ìbàdàn jọ́sí àbọ̀ tí wọ́n lọ sí secretariat gómìnà mi lọ́yọ̀ọ́? Ṣé mi pẹ̀lú wọn ni? Ó ṣe wá rẹ̀ mí bíi pé mo wà tribalistic. Tó bá jẹ́ pé nítorí pé mò ń fẹ́ ìlọsíwájú ìlọsókè ìfàsókè fún ìran mi ni màá transfer of this láti wà tribalistic. Màá transfer bí mo ṣe wà ṣe láti wà tribalistic. Tó bá jẹ́ pé tí ó ran ìran mi lọ́wọ́ tá a fi ní nítorí ká ní lórílẹ̀-èdè ní òmìnira. Wọ́n jẹ́ pé tá a fi ní òmìnira nìyẹn. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, èmi ti ń sọ fún yín ti pẹ́ mi ò sínú àwọn tí ó bù yín. Ṣùgbọ́n tẹ́ bá padà wá kí n lè bù yín lọ́jọ́ iwájú yín bù yín o. Mi ò sínú àwọn tí
ó máa bu yín sìn torí mo mọ̀ pé òrùn tó sì kù lókè yìí ó ta sọ ọgbẹ́. Ṣùgbọ́n tí ẹ bá ṣe ń tó yẹ kẹ́ ẹ ṣe láàrin ọdún mẹ́rin tí a bá ní bété ní òrè tó bá lọ ti pọ̀n mẹ́rù èèbù tá a bá fi sórí òwúlé ọ̀nà méjì ló lè rí sí tí ò bá rí ilé àárẹ̀ ta tá a bá wá nílé ní òrè sí tó bá lọ rí ta ojú wo lẹ́ẹ̀ fi padà sáàrin wa láti máa wò wá. Gbogbo ohun tí Ọbásanjọ́ ṣe ń jọ́ sí káti ẹ̀ ní òkè ẹjẹ́ àgbà pé tewé bá ti pẹ́ lára ọ̀sẹ̀ yìí dọ̀sẹ̀ ni ẹjẹ́ àgbà pé wọ́n kúkú ti fún Ọbásanjọ́ lórúkọ Ọbásanjọ́ ó ti dọ́mọ Yorùbá bó tilẹ̀ jẹ́ pé wà lámọ̀ wà tó bí pé ọmọ Ìgbò ni. Ṣùgbọ́n kí Yorùbá wá sọ Ọbásanjọ́ di tọ́dà yẹn tán ó wọlé gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè yìí ó takú ó lòun ò ní í ṣe nǹkan kan. Bíríìjì tí a gbà kọjá lọ sí oko rẹ̀ lọ́tà ibẹ̀ ló wọ́ọ̀sì jù ní gbogbo Ògùn state Ọbásanjọ́ dẹ̀ ń gba bẹ́ẹ̀ kọjá kò dẹ̀ rí nǹkan kan sí. Ọpẹ́lọpẹ́ di méjì Bánkọ́lé ló jẹ́ kí wọ́n parí ọ̀fà bíríìjì yẹn gan. Di méjì Bánkọ́lé tó wà ní tó jẹ́ spíkà ńgbà yẹn ló jẹ́ wọ́n rí kíní yẹn parí. Ṣé ẹ mọ̀ pé èèyàn máa dé méjì Bánkọ́lé rí èèyàn sì mọ fámìlì ẹ̀ rí. Ṣé ẹ mọ̀ pé n tó ṣe ni mo padà sọ lónìí. Ṣé ẹ mọ̀ pé n tí Ọbásanjọ́ ò ṣe ń là ń padà sọ lónìí. Ọbásanjọ́ kì í ṣe tó yẹ kí wọ́n fojú rẹ̀ wò nílẹ̀ Yorùbá. Ó ní Yorùbá ò dìbò fún ẹ torí náà ó decide láti má ṣe nǹkan dáadáa ẹyọ kan sílẹ̀ Yorùbá. Gbogbo oko Operation Feed the Nation jọ sí tí ẹ fowó federal government ràjọ ó dẹ̀ change ẹ̀ ó di tiẹ̀. Buhari ni ó ṣẹ̀ṣẹ̀ stop owó school kìíní kan bẹ́ẹ̀lì àbí nǹkan yunifásitì ẹ̀ tó wà lọ́tà yẹn. Buhari ló ṣẹ̀ṣẹ̀ stop pé federal government ní sanwó school àwọn lecturer wọn. Buhari ló ṣẹ̀ṣẹ̀ stop pé owó workers àwọn èèyàn tó wà ní gbogbo fáàmù ẹ̀ torí Operation Feed the Nation jọ sí ńlọ padà sọ di Ọbásanjọ́ kí n sọ pé Ọbásanjọ́ finish the naira. Ọbásanjọ́ finish naira. So òun ló padà convert sí gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ni kò síbi tí ò sí ní gbogbo Nàìjíríà o. Ọbásanjọ́ ló ní nǹkan ẹ̀ báyìí ó ti convert ẹ̀ lẹ́yìn pé wọ́n convert ẹ̀ gbogbo oṣù wọn látọdún yẹn tá à ń san owó fún wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba òṣìṣẹ́ federal government tí ó ti wá kúrò lábẹ́ federal government ló ń sanwó àwọn workers yẹn títí kó tó di pé Buhari stop ẹ̀. Ìgbà tí Buhari stop ẹ̀ ló di pọ́n kọ lẹ́tà gbogbo ìgbà sí Buhari tán fi ń tú àṣírí ìjọba. Ó tẹ̀lé pé Buhari náà ò ṣe dáadáa náà ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí ẹ̀ wọ́n yẹn ṣé ọ̀nà tó ṣe lọ sí ìlú ẹ̀ outside the country ṣé ọ̀nà yẹn ni wọn ò ní dúpẹ́ lé lórí ẹ̀ wọ́n náà tán rọ́ọ̀nù páìpù epo lọ́sọ̀hún ṣé ìyẹn ò tí tó dúpẹ́ fún wọn láti dúpẹ́. So ṣe rí ẹni tó bá wà ńbẹ̀ ní ṣe bí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ ṣe ẹni tí ó ṣe Ọlọ́run ní máa jẹ gbogbo ìyà yìí lọ báyìí náà. Bá a dẹ̀ ṣe máa sọ ń pa tiyín náà la ṣe ń sọ ń pa Ọbásanjọ́ pé ìgbà tẹ́ wà ń bẹ̀ a pariwo fún yín ẹ̀ ṣe nǹkan kan wàláhì mi ò ní bu yín. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe tí ò dáa náà báyìí ẹ rí i pé ẹ ti ṣe tó dáa tí mo fi yìn yín ẹ dẹ̀ ti ṣe tó dáa tí mo fi ẹ ti ṣe tí ò dáa tí mo fi bu yín tí mo complain lórí bitterly lórí ọ̀rọ̀ 99 billion ọjọ́ sí tẹ́ kó fún ọkàn máa lóko lọ Mẹ́kà. So ní tí mò ń try láti sọ ni wípé mo ti sọ fún yín pé tó bá kọjú sí yín ẹ̀ta tó bá kọ̀yìn sí ẹ̀jà lọ́fà o
Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó bá kẹ̀yìn nìkan ẹ tún èrò ara yín pa o. Ọgbọ́n tá a fi kọ́ létí lé yẹn ró gẹ́gẹ́gẹ́ kò tó ọgbọ́n tá a gbọ́n tá a fi sunrun inú ilé yẹn ní àsùnfàlálà o. Ẹ̀yin ọmọ Yorùbá àní rí jù báyìí lọ́rọ̀ tẹ̀ ìgbẹ́. Mo kí gbogbo yín pé ẹ jẹ́ kí n ti rán yín létí eléwé ń jẹwé fídíò tí mo ṣe yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń praise mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pè mí tí wọ́n ṣàdúrà fún mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣàdúrà sínú comment. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan o. Mo dúpẹ́ ojú òní tí yín o. Ọlọ́run jẹ́ kẹ́yìn náà ṣàṣeyege. Bó lè jẹ́ pé àwọn èèyàn ò tí ì patronize ẹ̀ tó lójú mi. Wọ́n ti patronize ẹ̀ tó rárá. Ṣùgbọ́n wọ́n mọ̀ pé ìgbà tí part 2 bá máa fi jáde tí second episode bá máa fi jáde, second episode ó jáde ní Saturday tí ń bọ̀ yìí. Saturday mi ìmọ̀ dé ti Saturday yẹn, but Saturday tí ń bọ̀ yìí ni ó jáde. Sẹ́yìn pé Sunday la release ti bí yẹn, òun ó jáde ní Saturday tí ń bọ̀ yìí. Every Saturday la máa release ẹ̀. Sẹ́yìn pé on the 12th ni wọ́n pe Saturday yẹn, on the 12th ni Saturday yẹn la máa release episode 2. So a máa release ẹ̀ ní every Saturday títí tí ọ̀sẹ̀ mẹ́tàlá yẹn ó fi pé. Ẹ̀yin èèyàn, mo bẹ̀ yín ẹ dá sí ọ̀rọ̀ ìgbésí ayé wa. Torí ẹ kúkú mọ̀ pé èmi náà fọ̀rọ̀ Yorùbá sílẹ̀ gbà kankan. Nípa kí ẹ̀dẹ̀ máa ró mi lágbára, òun náà lèmi náà fi lè máa ṣe tí mò ń ṣe yìí lọ. Ẹ wo irú Èkìtì tí mo ní mò ń lọ yẹn. Mo fẹ́ lọ interview èèyàn mi o. Màá àárẹ̀pọ̀ sí mọ́tò lọ Èkìtì àlọ àbọ̀. Ẹ wo iye epo tẹ́ ẹ lò pa lè lò lọ ká ló bọ̀. Èmi àtàwọn kúrò mi láàjọ lọ. Á jẹun títí a fi dé ni. Á sùn sí hòtẹ́ẹ̀lì. Kò sí bá a ṣe lè lọ interview èèyàn ká gbéra láti Ìbàdàn ká lọ sí Èkìtì lénìí ká dẹ̀ interview èèyàn tán náà lónìí. Èèyàn méjìlá fẹ́ interview ká dẹ̀ interview àwọn méjèèjì tán ká dẹ̀ ní òun yẹn náà là á máa bọ̀ pẹ̀lú gbogbo àti ń gbé yẹn gbègbè. Á láti sọ ni. Ó kéré á sùn room á gba room 3. Ẹ wo oúnjẹ tá a jẹ, ẹ wo tá a fi wọ mọ́tò, ẹ wo hòtẹ́ẹ̀lì tá a sùn. So tí ó bá sí encouragement látọ̀dọ̀ yín, Ọlọ́run ní pín nípa. Ẹ̀yin lọ́lọ́run ń lò tí ipá mi ò fi pín. Mo sì mọ̀ pé Ọlọ́run continue láti máa lò yín torí pé ẹ máa bẹ ni. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ máa bẹ ni. So ọjọ́ Saturday tí ń bọ̀ on the 12th episode 2 máa jáde. Episode 2 tí ì rí nǹkan kan tẹ́ ẹ rí tó tẹ́yìn èèyàn ń dunnú sí yẹn. Tí ì rí nǹkan kan o. Ìbẹ̀rẹ̀ nìyẹn tí ì rí nǹkan kan o. Láti episode 2 yẹn lọ ẹ máa gbóòórùn ẹ̀ díẹ̀. So Ọlọ́run Elédùmarè á ràn wá lọ́wọ́. Ẹ̀yin ẹ̀mí kò ní jù báyìí lọ. Mo ń sọ fún yín ìrànlọ́wọ́ tẹ́ ẹ lè ṣe fún mi náà ni pé kẹ́ ẹ máa bá mi like, kẹ́ ẹ máa love, kẹ́ ẹ máa bá mi share káwọn ẹlòmíì ò lè rí, kẹ́ ẹ dẹ̀ máa bá mi subscribe. Ẹ wo àtijọ́ tí mo ti ń pariwo ọ̀rọ̀ subscriber yẹn. Ó ń lọ but gradually too gradual. At least àwọn ìgbà kan wà tó jẹ́ pé láàrin ọ̀sẹ̀ kan màá ti rí àbò fún 1000. Ó wá difficult fún mi láàrin oṣù kan gan kí n rí 1000 gan. Ó difficult. Ẹ dẹ̀ wo yá mo dẹ̀ ti nínú àwọn iṣẹ́ mi 80,000 90,000 ti wò ó wà nínú àwọn iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn. So tó bá jẹ́ pé kí ló wá mú kí ló dé tí ò jẹ́ pé irú àwọn 90,000 80,000 yẹn ni wọ́n subscribe sí Sokoti TV. Ó máa kì í ṣe owó ní ọ̀nà yín ní ìdí £1 láti subscribe. Ṣùgbọ́n èmi lè fi ràn lọ́wọ́, èmi lè fi gbé lárugẹ. Ẹ̀yin tí ẹ ń fún mi ní nǹkan mo ń dúpẹ́ lọ́wọ́ yín gbogbo wa. Ẹ̀yin tí ẹ ní tí mo mọ̀ pé ẹ ní ni kì í ṣe ẹ fẹ́ ṣe kò sí.
àwọn nǹkan tẹ́yìn náà lè fi máa ràn mí lọ́wọ́ nìyẹn ní kẹ́ ẹ máa bá mi subscribe, kẹ́ ẹ máa bá mi like ẹ̀, kínú àwọn èèyàn máa dùn, kẹ́ ẹ máa bá mi comment yín yẹn lẹ́lòmíì máa rí táwọn náà fi máa wo fíìmù yẹn lọ. Ọlọ́run Olódùmarè kò ní dá ẹ̀mí gbogbo wa légbodò. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ojú ò ní tì yín, ẹ dákun ẹ bá mi fọwọ́sowọ́pọ̀ láti máa subscribe fún àti Sokoti TV o àti Sokoti channel. Sokoti channel yẹn onígbà máa gbé fíìmù sí, ṣùgbọ́n torí pé kò tí wà monetized ìsásì lè máa waste nǹkan tí mo fowó iyebíye sí ló fà tó fi lórí Sokoti TV. Tí wọ́n bá ti lè monetize ẹ̀ tán sí, màá ya méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀. Ibi tẹ́ ti máa wo àwọn ìrírí ayé mi tí mò ń sọ yìí yóò jẹ́ ọ̀kan, ibi tẹ́ ti máa wo àwọn sinimá yóò jẹ́ kejì. Ọlọ́run Olódùmarè á wà pẹ̀lú wa, ojú òní ti àní rógun àsáré pé kò ní jù báyìí lọ́rọ̀ tẹ̀ títí àsìkò tí màá tún mú omi wá sójú wọ̀nyí. Mo kí gbogbo wa wípé ojú ò fẹ́ra fún wa.